nígbà tó sọ wípé àwọn méjèèjì ọ̀rẹ́ ni wọ́n ń jà ṣé wọ́n bọ̀ láti lé. ikú tẹ ẹ kù lẹ parọ́ ìyá táwọn bàbá ńlá kú bàbá yín yẹ kó jẹ tí wọn ò dúró jẹ ó ń lẹ́yìn àrọmọdọ́mọ wọn jẹ yìí. ajá fún ọ. ẹ̀rí ọ̀kan lólobó àṣàṣàrè bí ìjà pàdúgbò ọ̀pọ̀lọpọ̀ aláàbò tí àwọn òkè àti ọ̀rọ̀ gbọ̀ngbọ̀n aláyà bí ọ̀bẹ ìbọn agbọ́nilówólé ẹja apàdùbà balẹ̀ àparò jẹ́ wọ́n fẹ́ jẹun gbọ̀ngbọ̀n wọn ìlànà wíìrè agbóhùnlérí làkọ́lé rẹ̀ ó ti jáde wà lórí YouTube àwòtún òní o. sinimá tuntun agbóhùnlérí gbìrìgbìrì wọ́n yẹ ọdún gbìrìgbìrì wọ́n yí kòkò bẹ́ẹ̀ nu alámọ̀bàjẹ́ agbóhùnlérí pàǹtẹ̀tẹ̀ kan gbẹ́gbẹ́ àwọn òjòlá ìjòkù wọ̀rọ̀ wà lọ́dàn àwọn òjòlá ogun ogun òtógun jalè kan ṣoṣo sinimá tuntun agbóhùnlérí gbódòrógun àjànkóró dùgbẹ̀dùgbẹ̀ omi tí ò gbọ́ràn ni wọ́n fi pọ̀ ọtí tí ò gbọ́ràn ni wọ́n fáwọn líle mu ọmọ líle tí ò gbọ́ràn ni wọ́n lọ sójú ogun àrèmabọ̀ àlùjọ̀gbọ́n ẹ̀fọ́ méjì nínú ìbọn pàkókòrò pàgbógbò nílé ló káàkiri ilé ń gbóná kó mọ ọ̀gbẹ́lẹ́kọ̀ọ́ olówó ìkótó ọ̀dọ́ ìlú dàn gbódùgbódù sinimá tuntun agbóhùnlérí action packed movie tó yà kílala ó gbóná jẹjẹ ó lé jù it's a movie written and produced by Owolabi Ajasa Ogun State Tampan Governor directed by Wasiu Owoya Gawusu Tami Lodunlade Adekola Sani Ugbonagade Ogbolukẹ ẹ̀bùn olóyèdè ọláyà igwe abẹni agbọ́n alápínì ọ̀sà ọlájí amúsàn Mr. Latin anikiami fẹ́rànmi ọ̀yálọ́wọ́ bọ́sì akíọ́lá ẹni afẹ́ ní ìtàn Owolabi Ajasa ọláyẹmí jimoh yẹmkẹ́m yọlá adékúnlé kabiru adéyínká arínájà ìnáyọ̀ sọ́nọ́lá ìyàsàkùn èmi tọ́gbẹ́ àmsà ọlọ́ládé Owolabi mọ́túndé zainab shitu ológbòjò ẹ̀wọ̀ star studded ní àwọn ìràwọ̀ òṣèré tó kópa nínú ẹ̀ ó ti jáde kàṣàgbà sórí YouTube báyìí o iṣẹ́ bàbá iṣẹ́ ni àwọ̀ tó wò ní ẹ̀ka bẹ́ẹ̀. nítorí pé mo ti gbọ́ láyè ló ṣe rí mi fín orí ọba fín ọ̀gbọ́n tí wọ́n máa sọ pé àtúbọ̀bá níwọ̀n ẹgbẹ̀je àjìnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà ó sì wá rí ọba fín ó rí jọba.